ni nǹkan pàtó tó ti ṣe fún àwọn mẹ̀kúnnù? Àwọn ọmọ wa kàwé, asanwó, aṣègbogbo ẹ̀. Ó jẹ́ nǹkan. Àwọn obìnrin wa tó ń ṣiṣẹ́ gan, wọ́n ti lé wọn kúrò bíṣẹ́. Ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin wa lọ́sọ̀ ní ìṣàjẹ́wọ́. Àwọn ọmọ ọkùnrin wọ́n ti sọ wọ́n di yahoo boy. Sọ tí mo fẹ́ sọ fún yín ni pé inú mi dùn pé a ti sọ ọ̀dà wa. Àkókò tá a wà yìí àkókò ìtẹ̀síwájú ni. Kò ṣe ìtẹ̀síwájú àwọn aládàáda tó wà ń jọba o. Mo fi ọ̀rẹ́ wa Ọmọyẹlé Sowore ó ní pé kí n máa kí yín pé kẹ́ kọ̀ntínú pẹ̀lú nǹkan tẹ̀ ń ṣe. Ẹ má wo ẹ̀yìn torí pé òótọ́ òun ló máa lékè. Láyé àtijọ́ 800 meters marathon lóòótọ́ máa ń sá ṣùgbọ́n sí 100 meters ni a máa débẹ̀. Ní àsíá ẹgbẹ́ Take It Back èmi Kúnlé Wise Banajayi lẹ́ẹ̀kan sí a ní pé ẹ ṣé ẹ kú iṣẹ́ kò ní sú wa kò ní rẹ̀ wá a ó gbogbo victory is very sure. Aluta continua. Gloria Asata. Ìyá yìí tó nẹ̀fà kò bá wà lára mọ́. Ìyá yìí tó nẹ̀fà kò bá wà lára mọ́. Community. Orúkọ tèmi ni Mojísọ́lá Adéjàre láti Bádé àgbò ti wá. Ìyà tí NEPA fi jẹ wọ́n ti tó. Ilé tí ò ní mítà wọ́n lọ ń gbowó lọ́wọ́ wọn. Gbogbo àwọn ìkọ́ disco wọ́n gbowó lọ́wọ́ wọn. Ilé ọ̀dọ̀ mi láti bí ọdún mẹ́ta tí ò ní mítà tí ò dẹ̀ ní wáyà lórí òpó. Tá bá fẹ́ wá sanwó 70,000, 80,000 tí ò ní àkáǹtì òun ni wọ́n gbà lọ́wọ́ wá bí báyìí. Wọ́n bá tún wá jáná níjẹta. Wọ́n ní torí táwọn oníkẹ́mi lọ sanwó lórí mítà. Wọ́n ní mítà náà dà, wáyà dà, wọ́n ní kò sí. Wọ́n ní kẹ́mi lọ san 10,000 lórí wáyà tí ò sí. Wọ́n dẹ̀ jẹ́ kọ́yé wọ́n yìí. Wọ́n ní ní tó ṣe fún wa yìí. Ó ti tó gẹ́, ìyà yìí ti pọ̀ jù. Ẹ bá wa bẹ Èkó disco, ìyà yìí tó, ó tó gẹ́. Kọ́ wá bí pé mítà fún wa. Tí wọ́n bá mọ̀ pé ọ̀fẹ́ jáde. 600 naira ọ̀nà ìgbòde lórí tí wọ́n bá ti pa 600 naira wọ́n gbọ́dọ̀ jáde. Fanity orúkọ mi ní Kọ́láyé gbọ̀ngàn láti Òkè Ọjà community láti wá. Nǹkan tó wá worst ládùúgbò wa pé bí bá di àìṣètò 100 mítà ní mítà táwọn lò lé ṣàṣà ní mítà tí ò ṣiṣẹ́ ibi tó ti wá ń rí tiẹ̀ jáde kò pé 50 lẹ́yìn tó ṣiṣẹ́ nínú mítà kò rí ti kọ́kọ́ àwọn mi ò lo mítà wọ́n á mú bíìlì wá fún ọmọ àgbà owó lọ́wọ́ wọ́n ní wáyà làwọn ń kà. àwọn oníwáyà ló ń kà ibi ló ti ṣe bẹ́ẹ̀ pàṣẹ ká wáyà ẹ ṣe sà.